kí ló dé Tadajọ sọ Olori Naomi àti Hamzat sẹ́wọ̀n l'Agodi èyí nìdí Abajọ. Lójú àwọn kan bíi pé ẹ̀ṣẹ̀ tí Olori Naomi aya Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ àti Alhaji Oríyọmí Hamzat tí í ṣe alága iléeṣẹ́ rédíò Agodi gbóṣẹ̀ lè tó bẹ́ẹ̀ tó jẹ́ bí wọ́n ti kó wọn dé kóòtù adájọ́ kò tilẹ̀ gbọ́ ẹjọ́ ẹnu wọn ó jù wọ́n sọ́gbà ẹ̀wọ̀n Agodi tààrà ni. Àwọn míín tilẹ̀ ń sọ pé ìbínú ládájọ́ fi dájọ́ ọ̀hún tó sì pàṣẹ pé wọn kò gbọ́dọ̀ ṣe kérésì àti ọdún tuntun nílé wọn kí wọ́n jù wọ́n sẹ́wọ̀n kíá ni. Àmọ́ ìwádìí wa ní ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣe òótọ́ rárá o. Ohun tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn. Lóòótọ́ ni ọlọ́pàá olùpẹ̀jọ́ Inspector Síkírù Ọ̀pálẹ́yẹ kó àwọn mẹ́ta lọ sílé ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ lọ́sẹ̀ tó kọjá níbi tí àwọn tí wọ́n pè wá gba ẹ̀bùn ọdún ti tẹ ara wọn pa tí àwọn ọlọ́pàá sì torí ẹ̀ mú àwọn tí wọ́n wà nídìí ètò náà. Àwọn mẹ́ta tí wọ́n kó lọ sílé ẹjọ́ ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2024 yìí ni Olori Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì tó ṣe agbátẹrù ètò náà gan Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ òun ló ní rédíò àgídìgbò tí wọ́n fi ń polongo ètò ọ̀hún àti Fasasi Abdullahi tó jẹ́ ọ̀gá àgbà iléèwé Islamic High School Báṣọ̀run Ìbàdàn níbi tí ètò náà ti fẹ́ wáyé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kó síwájú adájọ́ Lábísí Ògúnkànmí tí Ọ̀pálẹ́yẹ sì sọ ohun tí wọ́n ṣe níwájú onídàájọ́ náà. Ọlọ́pàá agbèfọ́ba ní àwọn tí adájọ́ rí yìí Naomi ọmọ ọdún 31, Hamzat ọmọ ọdún 51 àti Fasasi ọmọ ọdún 64 gbìmọ̀pọ̀ ṣètò àkójọpọ̀ ńlá kan pẹ̀lú àìbìkítà. Wọ́n sì fi àìbìkítà wọn yìí pa ọmọbìnrin ọdún 8 kan Sofiat Musiliu àti àwọn 24 míì. Ọ̀pálẹ́yẹ sọ fádájọ́ pé àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí òun mú wá síwájú ẹ̀ yìí mọ̀ọ́mọ̀ pé àwọn ọmọdé pé kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ àwọn fún ayẹyẹ ọdún ṣùgbọ́n wọn kò pèsè ààyè tó tó fáwọn ọmọ ọ̀hún bẹ́ẹ̀ ni wọn kò pèsè ètò ààbò tó péye kò sì sí àwọn ìletò ìwòsàn kíákíá kan tí wọ́n pè síbẹ̀. Eléyìí ló fà á tó fi jẹ́ nígbà tí rògbòdìyàn ṣẹlẹ̀ kò sí ẹni tó lè dáàbò bò wọ́n tàbí ẹni tó lè sáré ṣètò ìwòsàn fún wọn. Níbẹ̀ ni wọ́n sì ti pa ọ̀pọ̀lọpọ̀ ọmọdé tí ọjọ́ orí wọn kò ju ọdún 5 sí 13 péré lọ. Inspector Ọ̀pálẹ́yẹ sọ fádájọ́ pé nínú ọgbà Islamic High School tó wà ní àdúgbò Báṣọ̀run nílùú Ìbàdàn ní làásìgbò náà ti wáyé àti pé láàrin aago 5 fẹ̀rẹ̀ sí aago 8 àárọ̀ ni. Ọlọ́pàá náà sọ pé ohun tí àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe yìí lòdì sí ẹsẹ̀ òfin 4 ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe fáwọn ọ̀daràn lọ́dún 2000. Àwọn òfin náà ní ẹsẹ̀ 284 324 311 311 okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀tadínmẹ́ta 517 àti 304 344. Gbogbo òfin yìí ló gbé ìjìyà ńlá dání fáwọn arúfin. Àti Olori Sílẹ̀kùnọlá àti Alhaji Hamzat pẹ̀lú ọ̀gbẹ́ni Fasasi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gba lọ́ọ̀yà wọn. Bó bá sì yẹ ẹjọ́ náà kò ní kọ̀ọ̀họ̀ kan nínú ni ó ṣeé ṣe kí wọ́n gba béèlì wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn lọ́ọ̀yà mẹ́tẹ̀ẹ̀ta táwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí gbà ní J.A. Lukman, Ridwan Adékúnlé àti Waheed Ọlájídé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dúró láti gba ẹnu àwọn oníbàárà wọn sọ̀rọ̀ kí wọ́n sì forí ọ̀rọ̀ náà tì síbi tó dáa. Àmọ́ kinní náà kò ṣeé ṣe bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ kan wà níbẹ̀ tó ba ẹ̀yìn ajá jẹ́ níbi tí ọ̀rọ̀ náà kò ti yé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ tí wọ́n sì ń sọ pé adájọ́ kò béèrè ọ̀rọ̀ ó kàn lá Naomi àti Hamzat mẹ́wọ̀n ni. Bí ẹjọ́ bá rí báyìí ohun tí adájọ́ kọ́kọ́ ń ṣe ni láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá fẹ̀sùn kàn báyìí pé ṣé wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi. Bí wọ́n bá sọ pé wọ́n jẹ̀bi adájọ́ lè dájọ́ lójú ẹsẹ̀. Bí wọ́n bá ní àwọn kò jẹ̀bi adájọ́ lè gba béèlì wọn kó sì sọ ọjọ́ tí yóò gbọ́ ẹjọ́ wọn gan. Àmọ́ ní ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí adájọ́ Lábísí Ògúnkànmí kò béèrè bóyá wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi. Eléyìí kò ní àbòsí kankan nínú bí kò ṣe pé ilé ẹjọ́ májísírèètì ní ilé ẹjọ́ tí wọ́n kó àwọn ọ̀daràn náà lọ kó má jẹ́ pé wọ́n kàn tí wọ́n mú àgọ́ ọlọ́pàá ṣáá. Bí ẹjọ́ bá sì rí báyìí àfi kí wọ́n gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹ̀ka tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn
ìyẹn lọ́dọ̀ Director of Public Prosecution DPP kí wọ́n tó lè tẹ̀síwájú lórí ẹjọ́ bẹ́ẹ̀. àmọ̀ràn yìí kì í ṣe èyí tí wọ́n lè gbà lójú ẹsẹ̀ tàbí láàrin ọjọ́ kan sí méjì, nítorí àwọn ọ̀jọ̀gbọ́n inú àwọn amòfin lọ́dọ̀ tiwọn náà yóò yẹ ọ̀rọ̀ náà wò fínífíní kí wọ́n tó mọ irú àmọ̀ràn tí wọn yóò fún adájọ́, tàbí bóyá wọn yóò tilẹ̀ taari ẹjọ́ náà lọ síbòmíì ni. ọlùdé ọdún ti tún wá lu ọ̀rọ̀ náà nígbà tí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ti wà nísinmi. ohun tí adájọ́ yìí ṣe sún ẹjọ́ náà sí ọjọ́ 13 oṣù kínní ọdún tó ń bọ̀ nìyí, nítorí pé kó tó di ìgbà náà wọn yóò ti ṣe ohun gbogbo tó yẹ ní ṣíṣe. bí a bá rántí, a ó rí i pé àwọn 6 míì ni wọ́n tún mú pẹ̀lú wọn tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Oyèfẹ̀sọ ti wí, àmọ́ nígbà tí wọ́n rí i pé àwọn èèyàn náà kò mọ kinní kan tó lè sọ wọ́n dèrò iwájú adájọ́ ni wọ́n ṣe tú wọn sílẹ̀, tó sì jẹ́ àwọn 7 yìí péré ni wọ́n mú wá: ẹni tó lètò, ẹni tó polongo ètò àti ẹni tó níbi tí wọ́n ti fẹ́ ṣètò. èyí kì í ṣe pé wọ́n sọ Naomi sílẹ̀kùn ọlá àti Alhaji Ọlátúnjí Hamzat sẹ́wọ̀n o, wọ́n fi wọ́n pamọ́ tí ọ̀rọ̀ ẹjọ́ náà yóò fi wáyé ni. èyí ni ìwádìí bí ọ̀rọ̀ ṣe jẹ́ tí Láìwọlá Alága ṣe láti ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn.